Africa Content TV. Akani kukuti obira tiema mi kukuti ara rẹ̀ loti. Adébísíò. Akade o. Kọ́ọ̀sì o. Àpẹ́sì ìfújì pátápátá káfàtà. Fẹ́ bẹ́ẹ̀ kù. Àwọn kẹ̀kẹ́ wà tó jẹ́ pọ́lọ́pọ́ bá mi ní kó ṣe. Èébú dọ́là wà. Sẹ́ẹ̀rì kò ní burú láíláíláíláí kéèyàn pàtàkì ẹ̀wà dé sórí o. Tí wọ́n bá kó tó wọ́n bá kó ní tá bá kó tọ̀ ní wèrè ayé ọ̀nà ìsàfọ̀ stylishly. Ẹgbẹ́ ọ̀sùn ní wọ́n fún fún àwọn akófin àti ọ̀làfin dẹ́ẹ̀dì. Wọ́n ní bí ẹ̀jẹ̀ gbé lọ sáré òkè lọ tọ́jú ẹ̀ fún un. Wọ́n fi bẹ́ẹ̀ gbé ẹ̀jẹ̀ sí àti báyìí lè ní tẹ̀sí ẹ̀fọ́ náà wẹ̀. Bàbá ti ṣọdún èyí, ó dẹ̀ ti yẹ yí àti ṣe ti Ìbàdàn àti ṣe tọ̀ṣun, àbá lọ ṣe ti Èkó, àtúfẹ́ lọ ṣe ti Kwara, àbá lọ ṣe ti Oǹdó, àbá lọ ṣe ti àfúrọ́ọ̀dù àbẹ̀ṣẹ́ máa ṣe nìyẹn. Nítorí àwọn àgbàlagbà wọn wà kò kí bá wọn kúkú ọ̀rọ̀ wọn. Wọ́n ní àkóró ní tàwọn àkóró ní ti fi òkú láyé òkú. Ẹgbẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ìgbà orí ń bẹ nínú bàbá tí ò tí ì kọ́ rárá. Mo máa ń sọ kinní kan fún wa anytime any day tábàjọ wa. Sorry, can somebody tell me? Okay, Baba, sir, please, can you please rise on your feet for a better video recording and picture? Sir, I'm going to spend live. Okay, sorry, please, someone to present. Oh, wow. Wow, please, what's the name, please? Florence. Oh, wow. Wow. This is so very amazing. Hey, yeah, Florence. Papa really appreciate you so much. Papa love you so much. Thanks so much for the gift. Hey, yeah. Thanks, Auntie Florence. Thank you so much. Hey, yeah. Baba. No, let's see. Baba, yeah, Kimu. L-I-F-E. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá yẹn, ẹ lọ sọ́lọ́jà. Bàbá tó ti kéékèèké lọ́sọ̀gbọ̀, ẹ lọ sọ́lọ́jà. Bàbá ti fẹ́ kú stéèjì báyìí, ẹ lọ sọ́lọ́jà. Anywhere. All right. Aji. Congratulations, sir. Yes. Head on stage. Oyewumi, ọdún 2025 yìí. Táyé Olúkọ̀rẹ́sì kò fògo fọlọ́run ọba. Ogo yìí bọ̀. Débi wípé tí bá ní kí n máa sọ̀rọ̀ lọ́wọ́ ọba o. Kò sí bá a ṣe lè sọ́tọ̀. Bàbá oníyẹ̀sùnmù tó lè tó pẹ́ níwájú Ọlọ́run ọba. Àfi ká dúpẹ́ níwọ̀n ìgbà tẹ́ bá fi lè dúpẹ́ àtàsìkò tá bá fi lè sọ̀rọ̀ àti dáadáa tá bá ṣe o àti pé Táyé Olúkọ̀rẹ́sì bó ṣe dénú wa. Ohun tí mo gbé fọlọ́run lókè tó mi ṣe yìí kò yé mi o. Bàbá oníyẹ̀sùnmù oṣù mi. Ebu dọ́là. Fọ́rẹ́nsì oṣù mi. Àfà wo látù bẹ́ẹ̀ bá dórí Facebook bẹ́ẹ̀ dórí TikTok
Bẹ́ẹ̀ni, even lórí tún táwọn ìyá sí ni. Wọ́n fi fún mi lórúkọ ni. Nínú ọ̀la ńlá mo wá ṣe 50. December 17. Ọdún tó kọjá 2025 rèé. 2024. Mo ti ṣe 50. Abúdé táyé lolúkọ rẹ̀ sì ti jólógun ọmọlẹ́yìn. Tí mo pé 50 December 17 December ni mo pé 2024. 2024 àwa wọ 25 yìí táyé lolúkọ rẹ̀ sì mú gbogbo fọlọ́hún ọba. À ń jáde lọ ìbà Elédùmarè. À ń jáde lọ ìbà Elédùmarè. Ìjápẹ́ ilẹ̀ ni ó mẹ́ni tó tẹ̀wọ́n pẹ́. Èmi lájọ́ mi. Wọ́n ṣe fún mi lọ́ṣọ́gbọ́. Kò yé mi tó táyé lolúkọ rẹ̀ sì mọ́ ṣe bí dandan. Ọpẹ́ lọ́nà òrèlú ló jẹ́ bí sí. Bísí ọmọ làálọ́jà ọmọ mi. Ìlọrin ni mo ti ń bọ̀. Àfà bó ṣe pè ọ̀nà ṣe wá pè mí. Àjọ plan táyé lolúkọ rẹ̀ sì mú fọlọ́ ń búra. Wọ́n lọ́lọ́lùfẹ́ mi làwọn kọ́rẹ́sì ló ṣe pé ní. Wọ́n láwọn fẹ́ ṣe mí lóore o. Ǹjẹ́ Ore celebration, wọ́n celebrate mi. Mo ní lọ́dún tó kọjá o, àwọn Òṣogbo connect, àwọn Òṣogbo connect. Wọ́n ní surprise birthday, àṣẹ wọ́n ti pàdé South Africa tó jẹ́ manager. Wọ́n ti pọ̀ pa lọ́fíìsì, wọ́n ti ṣẹ́tù lápapọ̀ o. Wọ́n ti fún sábà Sunday lówó pé ẹ pa àwọn bọ́ọ̀sì, ẹ pa àwọn lúlùmù, àwọn tó máa lùlù fún yín. Kẹ́ ẹ wá wájọ́ tí ó ṣeré rárá. Torí láti December 1st láti kú ònílé. Mo ti lé ògbé ìsinmi dámọ́sími lánàá. Èyí ọlá o. Tó bá di Thursday, àti South Africa ká tún gbé ká máa ń lọ. Ọmọ kọ́rẹ́sì, Adébísí Samson dín. Ìyẹn ṣe tán. Táyé lolúkọ rẹ̀ sì nílọrin. Ìyẹn ni mo plan ara mi. Látàlí àná ni mo ti wà nílọrin ní Kwara State. Inú hòtẹ́ẹ̀lì Adébísí. Mo dẹ̀ pọ̀ ọ̀rẹ́ mi, owó lábí mi ra àṣàkì. Ọkọ̀ lèdí kan wú mi bẹ́bí wé ewu ọ̀run. Aṣọ tí mo wọ̀ lọ síbẹ̀, ibẹ̀ la ní South Africa ti sọ fún mi. Bẹ́tẹ̀ bá ti kú òní lọ́rin, ẹ máa gbóṣogbo bọ̀. Wọ́n fẹ́ rí yín bẹ̀. Àwọn Òṣogbo connect. Mo lájọ tí mo wọ yìí. Báwo lolúkọ rẹ̀ ṣe aṣọ funfun ní ṣùgbọ́n ìbí àti ìyàbọ̀dọ̀. Ká ti ṣoríire tọmọ. Aṣọ tí dọ̀tí
ó lábí Rasaki ló bá ní kọ́rẹ́nsì gbogbo tó bá ní èmi ni mo ní ló kàwé sí mi lọ́rùn ló ra bàtà tuntun sí mi lẹ́sẹ̀ ó ní ká tó dé Ìbàdàn ó lè pẹ́ báyìí lọ́dún kọ́rẹ́nsì máa lọ sóṣogbo ó mà ṣe Ọlọ́run ìṣedébi wọ́n rà fáwọn sùúrù wọ́n kí mi kú oríire ẹ̀rí ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ kẹ́ kí mi fún lẹ́nu ṣùgbọ́n ti sọ́jọ́ mi oyè ó ti fẹ́ kẹ́ kí mi fún lẹ́nu mo máa sọ bàbá náà lóbùlẹ̀ ń pariwo tẹ́lẹ̀ 2025 bàbá ní Yusufu orúkọ tó ti kú ọmọ wa tó jẹ́ next point tọ̀nà ológun Yusufu ìyá kàwé ní ìlú Ìlọrin ó di lọ́yà lẹ́yìn ló ṣe graduation táà ní ká lọ yọ fún ìyẹn nínú àríkíwá gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń dákù wọn ò ní fowó ṣẹjọ́ bàbá ní Yusufu bẹ́ẹ̀ bá bú mi wọn máa mú ìwé ẹjọ́ wá. àbá gbogbo ìjà tó náà fẹ́ bá mi jà o tó ti lọ́wọ́ ẹjọ́ ńlẹ́. Àbámọ̀ sùúrù ó ń kìlọ̀ fún ẹ báyìí pé lọ ṣọ́ra o lọ ṣọ́ra o ọ̀tọ̀ ní bàbá ọ̀nà ọlọ́mù láwọn olùkọ́ ẹ̀ ń sìn mú níjọba tí ò kì í ṣe ìjọba tẹnu ìjọba tó wọlé 2019 ó tún wọlé 23 ìyẹn òṣìṣẹ́nu gbogbo yín lẹ́mọ̀ lọ́wọ́ yìí lọ́yà ó ti wá confam tó o bá tó bẹ́ẹ̀ àbífàmọ́ sùúrù ìwọ tá a kú ní Buhari gbọ́. Òbídẹ́ lójú tó bá nílò òwúrọ̀ ọ̀la. Mọ̀sùrù àfọ̀mọ́fà ó ṣẹ́mi wàláì ó máa rí ìwé ẹjọ́ dáhùn ọdún kọ́rẹ́nsì nílé ẹ̀ lọ́la. Ó ti mú náà fún nìyẹn pé ẹni bá fà mí fà wàhálà àmàlà mo máa mẹ́jọ wa máa ń lé. Wàláì àlùfáàmọ̀ sùúrù mo kìlọ̀ fún ẹ sọ́ra ẹ. Gbogbo ètò kẹ́tọ̀ yìí. Gbogbo sọkúsọ yín àlùfáàmọ̀ sùúrù kò sọ̀ra mo mọ̀ lé tó ń gbé. I know your family house. I know your first wife house, second wife house. Torí ìyàwó mẹ́rin ló sọ̀rọ̀. Bọ́ọ̀ bá bẹ nílé ìyálé, wọ́n á bẹ nílé ìyàwó kejì, nílé ìyàwó kẹta, wọ́n á mọ́jọba ilé. Ọlọ́mọdé arẹ́jọ́. Àtẹ̀bí àtàrí o àdúrà ká má ṣe rẹ́jọ́ bàbá ní Yusufu là ń pariwo ṣùgbọ́n tẹ́jọba dé ó lè sá bí ọ̀rọ̀ àáfàá mi gan akéwùgbà àgbo lọ́wọ́ kí mi lé ìjọ ọmọ pé 50 bàbá yìí wọ́n wá náà lé mi wọ́n ṣe àdúrà fún mi wọ́n ní táyé ṣe sùúrù àdébísí. Wọ́n ní Adébísí ṣe pẹ̀lẹ́ o òkè àgbà ló mú yóò he. Adébísí ṣe pẹ̀lẹ́ o òkè àgbà ló mú yóò he. Mo lábà ìtumọ̀ wọ́n nígbà míì. Èèyàn máa sábújà bàbá ní Yusufu kó má ṣe sọ̀rọ̀ wàhálà ó máa sá pamọ́ dení mo ní mo gbọ́ ó ní kejì èèyàn máa di igi ìjà ó ní nǹkan mẹ́ta ni èèyàn máa di igi ìjà mo ní kejì ìyẹn ó lẹ́lẹ́kẹta
ìjà amàbíbí wà bá mi. Bẹ́ẹ̀ bá sá fún jà ẹ sá fún wàhálà pé ẹ fẹ́ràn fìtínà ẹni mo ní ẹtú dáadáa o. Ìkejì èèyàn máa bí ìjà ìyẹn ní kejì ẹlẹ́ẹ̀kẹta bàbá oníyẹ̀sìmù oníjà tó wá bá ní gangan ìjà tó bá bá ní mo lówó wá ní ká mú bẹ̀ ó lè yàn máa sáfúnjà àkọ́kọ́ èèyàn máa bí ìjà fẹ́tọ̀ ẹni ẹ̀kejì wọ́n lè ní bá sọ̀rọ̀ kó gbọ́ kó yọ̀ǹda ìjà yẹn ṣùgbọ́n ìjà kẹta yóò ṣe má jà táwọn olùkọ́ rẹ̀ sì ìjà tó bá bá ní ìjà tó bá bá ní lójijì tó o bá sáfúnjà wọ́n máa lé ẹ parí èyí bó o bá bẹ̀rù jù o lè má ṣe gbé èèyàn wọ́n ṣùgbọ́n tí ìjà yẹn bá kẹ́ ẹ wọ́n lè lo òjijì kó o sáré ya gírí tó o bá ti ya gírí ẹ máa ṣètò ẹ̀ ṣùgbọ́n tó o bá bẹ̀rù títí tó o sọ pé òní jà nǹkan tó o mú dání báwo ní Yẹ́sùmù wọn gbà lọ́wọ́ ẹ ó jẹ́ kí àná ní ẹ ṣé o ta èrè olúkọ́rẹ́nsì ìjà bá fa ìlò òjijì jà kó sọ̀rọ̀ ṣùgbọ́n má bá àyàn jà dẹ̀sà fún jà ṣùgbọ́n ètò bá bẹ̀rẹ̀ bàbá ní Yẹ́sùmù kó o dúró déédéé ni mo ṣe dúró bí ọkùnrin àpẹẹrẹ mi kọ́ ọ̀rẹ́nsì Adébísí. wọ́n wá dúró náà báyìí mo wá pè lójà mo ti ní lọ́yà mo tẹ́ sọ fún àwọn ọmọ sùúrù ìkan nínú àwọn tó ń bá mi jà làwọn ọmọ sùúrù tẹ̀rí yẹn wọ́n á mú ìwé wá bẹ́ẹ̀ ilé lọ́la ó máa kàwé ó mú bọ́ nílé lọ́la ìyàwó mẹ́ta lóní I know your family house your first wife house I know the place second lórí ọ̀rọ̀ yìí ni o ó ṣeré àti kó o sọ̀rọ̀ èèyàn mi. mo ti ní lọ́yà báwo ní Yẹ́sùmù mo ti ní lọ́yà mo ti ní lọ́yà ìlọ́mọ mo ní jọba mo ní lọ́yà èmi náà dẹ̀rẹ̀ mo dẹ̀ tún lẹ́nu mo lè jà dáadáa. bẹ́ẹ̀ni ò bá ní bájá ò bá lẹ́ni lẹ́yìn kó lè pọ̀ bọ́ o bó o bá lè jà tó o lẹ́nu tó o lẹ́sẹ̀ àfi bó o léèyàn lẹ́yìn. mo jẹ̀bi mo jaré o wọ́n kọ́kọ́ gba bẹ́ẹ̀ni náà wọ́n á respect yẹ onílọ́lá yìí dúró fún ọmọ yẹn ló ń bẹ nídòkó ọlọ́pàá ni wọ́n bẹ́ẹ̀ni ò bá pààyàn tí o súnlé tí o gbélé ẹni kankan tí o jẹ mọ́dúrà tí o lè gbowó àbẹ̀tẹ́lẹ̀ tí o dẹ̀ rẹ́pù ìyẹn ni ó dájú kó o fi tipá bá nílò pọ̀ ọmọ ẹ lé àbí kó o já pépò lọ́jà àbí kó gbogbo ológun fún ẹ o já sílẹ̀ o payọ̀ o rọ́ọ̀bù o rẹ́pù gbogbo ẹ̀ ló ní bẹ́ẹ̀rì ọmọ ẹ lé mọ́ṣẹ́ lágbára tó yìí. Tọ́ba múyàn asọ́lọ́pàá kéèyàn bá ní lọ́yà tí ó pààyàn tí ó rẹ́pù tí ó bá tẹ́lẹ̀ jẹ́ wọ̀n láì wọ́n á fi yìí sílẹ̀ ó máa lọ táyé. Ó tún lè pèjọba lẹ́jọ́ wọn wà lè pèjọba lẹ́jọ́ torí mi gan náà ní ìjọba àkọ́dé mi gan ọ̀rẹ́ sí ọmọ ò ṣe bá bínú. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá ń dúpẹ́ látẹ̀lí. Mo ti di bàbá lọ́yà àjù. Mo ti di bàbá lọ́yà jáde olúkọ rẹ̀ sì gbọdọ̀ lu ọmọ. Èmi ń jáde ní tèmi, mò ń lọ gbà lọ́wọ́. Honorable Yusufu, ó lo tiẹ̀. A sì ti ní kẹta o, barista lọ́yà yìí ọmọ wa. Ọmọ asáwùsì yìí nìyí. Adébísí gbogbo abiyamọ mi gbogbo ẹni ọmọ ẹ bá fẹ́ ṣe dáadáa kó sàmì ẹni fojú sunkún ọmọ.
gbogbo fáàrí tá a bá ṣe láyé bàbá oníyẹ̀sìnwó tá ò bá rọmọ náwó sí òfò ni. bó o bá kọ́lé ilé atán bó o ra mọ́tò ọkọ̀ náà á dànù. bó o bá níyì tó o fi tọ́mọ iyì náà á parun ni. ẹ bá níyì tó bá fi tọ́mọ iyì náà á máa dàgbà sí. àkọ́dé mi kọ́ ọ̀rẹ́ sì mo dúpẹ́ lọ́wọ́ orí. bó bá ti yá ẹ lọ sórí Facebook lọ́la ẹni mo fi ṣe gbéraga pé mo bí lọ́yà. òun tọ́lọ́ ń bá ṣe fún mi o bàbá oníyẹ̀sìn fún mi ẹ̀ lè pamọ́ lẹ́nu. màá sọ fọ́ọ̀lọ́ wọn bá kó o ṣe. látẹ̀ní mo tún ti di bàbá lọ́yà ẹ lọ para yín. mo ti di bàbá lọ́yà ẹ tún máa fún mi. kò ń ṣe bàbá lọ́yà ẹni ẹ lọ. ẹnu mi ò ní dúró bàbá oníyẹ̀sìn fún mi máa sọ tẹnu mi. bí n bá ti bọ́ ní ìrànwọ́ òun tọ́lọ́ ń bá ṣe fún mi mo lè sọ. ìyẹn lọ́rọ̀ ṣé ní tọ́mọ wá ṣe graduation kí n lórí stage kí n máa ṣọkọ. mo máa sọ lọ́jà mo máa sọ lọ́jà Òṣogbo mo máa sọ lọ́jà Òyìnbó lẹ́kọ̀ọ́ mo máa sọ lọ́jà Òṣòdì mo máa sọ lọ́jà Abẹ́rẹ́ ọjà Mọ̀pó ọjà Géètì mo máa sọ lọ́jà Bódìjà mo máa sọ lọ́jà Ìgbà mo máa sọ lọ́jà ọjà Ifẹ̀ mo máa sọ lọ́jà Òṣogbo fi ilé ọba lọ́sẹ̀ wọ wọn sọ́mbẹ̀ ẹnì kan náà ní ti máa sọ òtítọ́ bí iṣu oníbàtà o bàbá oníyẹ̀sùn mù ní àdánwò kò jẹ ní iṣu eléyìí tó ta kò ṣe dánwò bò pé mo di bàbá lọ́yà lónìí lásù owó ọgbọ́n ni bàbá yìí mú wá pé mo di jáde lọ́yà mo dúpẹ́. mo dúpẹ́ Ọlọ́run tó dá àwọn òkè ìgbàjì ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí fún tèmi dọ́pẹ́. Tani tó tún gbé náà o tí kò ṣe máa bá lókè tèmi dọ́pẹ́. Tani tó tún sí òkè ọpẹ́ ẹ̀mí fún Ọlọ́run tó dá òkè ìgbà ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ṣùgbọ́n mi dọ́gba ẹyẹ ẹkú náà omi lọ́jọ́ sí ó kárí ètèmi lásù ó kárí tèmi dọ́gba. Wọ́n nínú àwọn dùn ẹ máa fowó tọmọ dáadáa. Bá a bá dárúkọ ẹni kan sí ló lágbájá fowó tọmọ ẹ ló ní mo àbá house ẹ ló ní kọ́ ẹ sì wọ̀n ní sọ kankan ó tọ́lá wọn bá ṣe é fún mi ní mo mú. Pọ́ńpé àwọn tèmi èdè ẹni kọ́ ọ̀rẹ́ sí mo mọ pọ́ńpé tipẹ́tipẹ́tipẹ́ àkọ́dé mi kọ́ ọ̀rẹ́ sí àjọ wà látàrí aláàlú mọ́lẹ̀ ní pọ́ńpé.